jẹ́ ká jọ jó, ẹ jẹ́ ká jọ jó, ẹ jẹ́ ká jọ jó, ẹ jẹ́ ká jọ jó. Ọpẹ́yẹmí ṣọjọ́ ìbí, ẹ jẹ́ ká jọ jó. Ọpẹ́yẹmí ṣọjọ́ ìbí, ẹ jẹ́ ká jọ yọ̀. Ọlọ́jọ́ ń kájọ́, olóṣù ń ka oṣù, ọlọ́dún ń ka ọdún rẹ̀. Òní lọ́jọ́ 16 oṣù kẹwàá tó jẹ́ àyájọ́ ọjọ́ tí wọ́n bí Ọpẹ́yẹmí Ayapéleyẹjú. Ó kú ọdún òní, ó sọ̀pọ̀ rẹ̀ láyé lọ́lá Jésù Kristi. Ọpẹ́yẹmí amọ́lẹ́wà obìnrin, ẹlẹ́yinjú ẹgẹ́, èjìwùmí, ìbàdí àràn, àkúrúyẹjó, ẹlẹ́rìn ẹ̀yẹ, oníwà tútù bí àdàbà. Ọmọ ọlọ́jọ́ bí o, ilé ló bá wà owó ta, yàrá ló bá wà owó ẹ̀dẹ̀, ẹ̀yìnkùlé ló bá wà owó kankan lé. Ọkọ rẹ olólùfẹ́ rẹ Péléyẹjú ló ní kémi àgbàlẹ́ akéwì ò kí ọ pé o kú ọdún o. Ṣèbọ́dọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsà, ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ. Ìgbà ọdún ọdún kan ni lọ́lá olúwa ọba. Ọpẹ́yẹmí mo bá ẹ dúpẹ́ o pé o mọjọ́ òní. Ọ̀pọ̀ náà jọ bí yín tó jẹ́ pé wọn ò sí láyé mọ́. Ọ̀pọ̀ ń bẹ lẹ́wọ̀n tí wọ́n ń faṣọ péńpé roko ọba. Àmọ́ ìwọ ń bẹ láyé, ìwọ ń bẹ láàyè tó dáa. Èmi ló wà ní dúpẹ́ fún. Ọkọ rẹ Péléyẹjú bọ́ ọ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. Ọpẹ́yẹmí o, èmi àgbàlẹ́ akéwì fẹ́ kí ọ lọ sí Ìdúàní nílùú àwọn bàbá tó bí ọ lọ́mọ. Ìwọ lọ́mọ Ìdúàní, a ní ohun tálejò òní rárá. Àjèjì tó bá fojú di Ìdúàní ẹbọra máa mú wọn lọ. Èjì nìyí ọmọ ará Ìlágbẹ̀dẹ, ọmọ ẹkùn tí ń gbórí òkè téńté jagun ṣe bóríkì àwọn bàbá rẹ nu. Ó yá o, Ọpẹ́yẹmí jẹ́ ń kí ọ lọ́ọ̀lú ọkọ rẹ. Ìwọ lọmọ ìlókò Ìjẹ̀ṣà, Ìjẹ̀ṣà Òṣùnrè, ẹlẹ́ni àtẹ́ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ. Ìjẹ̀ṣà òrídìí ìsáná, ilé lẹ́rú ọwá tí ń múná roko. Ẹ̀yin lọmọ olóbì kan ọ̀wọ̀wọ́ ti rí wọ́, ẹ̀yin lọmọ olóbì kan ọ̀wọ̀wọ́ ti rí wọ̀. Èyí tó rẹ àlọ ẹnu, èyí tí ò rẹ ẹranko inú igbó lásán àfiṣọ oúnjẹ jẹ. Ó kú ọdún o, ó sọ̀pọ̀ rẹ̀ láyé, aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ. Ọpẹ́yẹmí Ayapéleyẹjú, ó kú oríire. Ìwòye àmọ́dún nínú owó, nínú ọlá àtàìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀. Ọpẹ́yẹmí ṣọjọ́ ìbí, ẹ jẹ́ ká jọ jó. Ọpẹ́yẹmí ṣọjọ́ ìbí, ẹ jẹ́ ká jọ yọ̀.